ta ni mùmìnì ta rí mùmìnì pé mùmìnì rè mùsùlùmí rè tọ́lọ́run wá ní kémi àti yín ká wà nínú mùmìnì ta sì ń jẹ́ mùsùlùmí. Àwọn ìwà kan wá ń bẹ tó jẹ́ sí pé ìwà yẹn tí a bá bá a lọ́wọ́ mùmìnì òdodo ìwà yẹn ni ó bí oríire fún mùmìnì délẹ̀. Oríire yẹn yóò tẹ̀ lọ́wọ́ láyé ń bí láti ayé ń bí náà ló ti máa gbà á. Tó bá tó wá dọjọ́ gbèǹdé àlùkìyámọ̀ Ọlọ́run ò ní foríire yẹn kò ní fi hẹ́nà rẹ̀ fún. Kí ni àwọn ìwà yẹn mọ́kànlá ni? Anna alamata sa'adati dashirata ghasilatan. Ó ní wa'lamu ẹ lọ lè mọ̀ o. Anna alamata sa'adati. Ó ní ihun tá à ń pè ní àpẹẹrẹ oríire. Wa'lam. Lọ lè mọ̀ o. Anna alamata sa'adati. Ihun tá à ń pè ní àpẹẹrẹ oríire. Ihda asharatan ghasilatan. Ojú pọ̀nà mọ́kànlá ní gbà wá. Ghasilatan. Ó jẹ́ sí pé téèyàn bá ti lè ṣá ojú pọ̀nà mọ́kànlá yẹn, téèyàn bá ti lè ṣá lẹ́sà, téèyàn bá ti ní ìwà yẹn, èèyàn sòrèrè láyé yóò sòrèrè láyé nígbà tí ìyá lọ. An yakunu sahidan fi dunya. Ó sì pé ní ayyakuna. An yakuna zahidan fi dunya wa ragiban fil akhirah. Ayyakuna zahidan fi dunya. Gbogbo tọ́lọ́wọ́n bá kà kalẹ̀ yìí pé ẹ̀sìn Ọlọ́run ọba ní gbogbo ẹ̀ yóò máa sálápá tètè láyé, yóò máa lékún lẹ́sìn, yóò máa lékún nírun, yóò máa lékún láwẹ̀. Ìlékún nírun òun ni kéèyàn kí gbogbo ọ̀ràn èèyàn àrùn tán ó tún máa ṣe nẹ́fìlà, yóò ṣe nẹ́fìlà lókun, yóò ṣe ìyálẹ̀ta, yóò ṣe lọ́kẹ̀jọ. Wa ragiban fil akhirah. Yóò sì máa sálápá tètè báwo làlìkìyámọ̀ òun ti fẹ́ dáa, báwo lọ́jọ́ ọjọ́ kẹyìn òun báwo ló ti fẹ́ dáa. An takuna himmatuhu fil ibadati. Gbogbo kí ni ẹni àpò gbogbo tó ń kà fún mùmínì yìí orí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni an takuna himmatuhu fil ibadati wa tilawatil Qur'an. An takuna himmatuhu fil ibadati. Sọ́sẹ̀ yìí pé gbogbo èèmù ẹ̀ láyé himmatuhu ẹ̀rí pọ́ fẹ́ fẹ́ jọra wọn himmatuhu fil ibadati. Lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni watilawatil Qur'an. Oṣù wọ́n jẹ́ oúnjẹ kó yé wáyé pé oṣù yìí nìkan kọ́ lè yẹ máa ń ka Kùránì. Torí pé Ọlọ́run bá sọ náà Kùránì yìí pé ṣáàrù Ramadan alladhina shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin minal huda wal furqan. Ọlọ́run nínú oṣù yìí lọ́rùn sọ Kùránì kalẹ̀. Bó ṣe wá jẹ́ ní oṣù yìí yẹn ó wá ní àpọ́nlé jù, ó lóore jù, ó ní ládájú téèyàn bá lè máa tìláwà dáadáa ju ọjọ́ yòókù lọ, ju oṣù yòókù lọ, ju ọdún yòókù lọ ní gbogbo ọjọ́. An yakuna qalilal qawli fima la yahtaju ilayhi. Ẹlẹ́kẹ̀ẹ́ lónìí yẹn. Ìkẹta. Ẹlẹ́kẹta an yakuna qalilal qawli. Mùmínì òdodo kì í ya pirate. Ó máa rojọ́ ẹjọ́ tí ó kàn ọ̀rọ̀ tí ó ṣàǹfààní sọ́sọ́sọ́sọ́ á máa rojọ́ káàkiri. An yakuna qalilal qawli. Ọ̀rọ̀ gbọ́dọ̀ kéré torí Ànábì sọ pé khairul kalami sallallahu alaihi wasallam. Ànábì ní khairul kalami man qalla wa dalla. Ó ní khairul kalami man qalla wa dalla. Ó dáwà tí wò wá. Ó ní Ànábì ní ọ̀rọ̀ tó lóore jù láyé ma qalla wa dalla. Ọ̀rọ̀ tó kéré wa dalla. Ó dẹ̀ ní topic, ó ní point two, ó ní two. An yakuna qalilal qawli fima la yahtaju ilayhi. Ọ̀rọ̀ tí wá sí sọ́sọ́ sí ọ̀rọ̀ tí ò tiẹ̀ tán lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ní mùsùlùmí èsì bẹ́ẹ̀. Mùsùlùmí tó bá fẹ́ sórí rẹ̀ yóò jìnà sí ìmá sí sọ́sọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ káàkiri. An yakuna muwaffiqan. Ọ̀rọ̀ sọ́sọ́ tá ń wí a máa bà mú jẹ́ ẹlòmíràn. Ọ̀rọ̀ sọ́sọ́ tá ń wí a máa bà àwẹ̀ta wà nínú rẹ̀ a máa bà jẹ́. Ó máa ń ba iṣẹ́ olóore jẹ́ ni. Torí pé ń bi ọ̀rọ̀ sọ́sọ́ yẹn náà láti rí ọ̀rọ̀ ẹ̀gàn sì rẹ̀ automatically ó máa ń ba iṣẹ́ rẹ̀ jẹ́.
làdẹ́bì tó fi sọ yí pé iyyakum wal hasada فإن الأسد يأكل الحسن kama ta'kulu an-naru al-hatab. خطب ó ní iyyakum wal hasada lọ́dọ̀ ọwọ́ yóò bí máa pẹ̀gà torí pé bí ọ̀rọ̀ sọ ilẹ̀ ẹ̀gẹ́ ó ti jáde. فإن الأسد fa'inna al-hasada ẹ̀ wá ọ̀rọ̀ ẹ̀gàn يأكل الحسن ẹjọ́ burúkú tá a wí ya'kulu al-hasanati ló máa ń ba iṣẹ́ olóore jẹ́ ni. كما تأكل النار الخطب gẹ́gẹ́ bí iná ti máa ń ba tó ti máa ń jó igi sẹ́pẹ́ tí ó dẹ̀ jó lájọba jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin àbí. أن يكون